nínú àwọn àwíkòwé àwọn àsọkúsọ àwọn rádaràda a rí nínú ẹni tó lọ́wọ́ pa wá eléyìí jẹ́ táwọn ọ̀gá wọn kọ́ wọn tẹ̀bílíìgì àwọn máa gbẹ̀yàn pa tó bá ti takò wọn mọ́ fẹ́ kí gbogbo ilé ayé kó nóòtì ọ̀rọ̀ yìí gbogbo àwọn DSS Nàìjíríà kó nóòtì ẹ̀ tí ẹnikẹ́ni tó bá wá dènà tèmi lásán gbogbo ọ̀gá tẹ̀bílíìgì Nàìjíríà dára gbogbo abẹnuga tẹ̀bílíìgì ẹ̀ dára torí sẹ́tẹ̀ ara àwọn ọmọ yín wọ́n ti sọ lórí social media wọ́n lè gbé àwọn pẹ́kẹ́ bá wọn pa mí tẹ́lì kan bá wá dún wájú mi lásán ó fẹ́ dí mi lọ́nà láti kọjá gbogbo ọ̀gá tẹ̀bílíìgì Nàìjíríà dára. Assalamu alaikum. Ní Mali lánàá wọ́n pa ọmọ Sheikh Umaru Futi. Ṣé rí Sheikh Umaru Futi mo ti sọ̀rọ̀ wọn rí dáadáa ẹni tó bá ti ń bá mi bọ̀ tipẹ́ wọ́n rántí pé mo ti sọ̀rọ̀ Sheikh Umaru Futi rí kó tó di pé àwọn àtàwọn Sàlàfíà ní problem online mo ti sọ̀rọ̀ Sheikh Umaru Futi ọmọ wọn ní Mali wà ní wọ́n pa ìgbà tí wọ́n wá pa ọmọ wọn wọ́n ka news ibi tí wọ́n ti pa ọmọ wọn yẹn wọ́n wá ní kọ̀tàlátì owó Sàlàfíà àwọn Sàlàfíà ló pa wọn fáyàn mo ti pé nọ́mbà àwọn Sàlàfíà tán bá fi lè rẹ́sẹ̀ múlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí ni gbogbo àwọn ọmọ mi ni Mudiru baba kí gbàgòdì ṣé mìíràn ilé àgàn gbogbo àwọn ṣé làbíbù yẹn wọ́n ti pa gbogbo wọn lọ rẹ́kẹrẹkẹ tán bá fi lè fi ẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá yìí àwọn agbọ̀n sèvù wọ́n mọ̀ pa àwọn èèyàn lọ ní iṣẹ́ wọn ni wọ́n ní aljihadiya tó wà ń bẹ gẹ́gẹ́ ni mo fẹ́ pé mo sọ wípé pípa ọmọ ànábì tí wọ́n pa ọmọ wọn ànábì tí yẹ́sì pa wọn lọ́dọ̀ wọn rí sí kankan wọ́n rí sí jihad ni jihad yẹn wọ́n máa ń fi tí sọ́dọ̀ àwọn tán bá pààyàn ẹ̀rọ olófà tó bí ẹgbẹ́ tán bá pààyàn náà wọ́n tún lè máa pariwo Allahu Akbar irọ́ ni o aláburú ni wọn kì í ṣe èèyàn rí o wọn ṣe mùsùlùmí o ṣéyàn gbọ́dọ̀ pa Christian gan ṣéyàn gbọ́dọ̀ pa oníṣẹ̀ṣe gan kámọ́ ti wá sọ pé mùsùlùmí torí wípé ẹmọ Tìjàníyà ni kò sínú àkídà yín ẹ sì mú ẹ sì kí mọ́lẹ̀ ẹ sì pa. Thank God pé ọ̀rọ̀ yìí ò jáde lẹ́nu mi kò dẹ̀ jáde lẹ́nu ẹlẹ́sìn kankan ẹnu àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà ló ti jáde wípé àwọn kan ti wà nínú ẹ̀sìn mùsùlùmí báyìí tó jẹ́ wípé nǹkan tí àwọn gbé lọ́wọ́ ní pípa ṣé èèyàn tó ń han ẹni tí wọ́n jọ ń ṣe ẹ̀sìn léèmọ̀ ni ò ní han ẹlẹ́sìn mi léèmọ̀ ṣẹ́tì rí pé òye ti ń yí àwọn bàbá wa kan nídìí ẹ̀sìn mùsùlùmí wípé kì í ṣe pé adédé kórìíra ẹ̀sìn yẹn àwọn tó fẹ́ gbé ìgbékúgbé wọnú ẹ̀sìn yẹn làwa kórìíra torí tá a bá tètè ya pariwo báyìí kí nǹkan tó ṣẹlẹ̀ ní north kó má bàa ṣẹlẹ̀ sẹ́yìn pé nǹkan tó ṣẹlẹ̀ ní north ni wípé nígbà tí àwọn tí àwọn èèyàn kéèyàn yẹn tí wọ́n sáwọ àárín wọn torí ọ̀rọ̀ pé muslim agenda ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n pariwo síta bí eléyìí títí tí wọ́n fi wọ̀ wọ́n lábẹ́ tí wọ́n fi ń hùwà burúkú yẹn náà tilẹ̀ tí máa rí tí mùsùlùmí máa lọ máa ju àdó olóró sí mọ́sálásí mùsùlùmí ẹgbẹ́ a nítorí kò sí ní fashion o so èèyàn tó ju àdó olóró sí mọ́sálásí mùsùlùmí ẹgbẹ́ so ni ò ní ju àdó olóró sí ṣọ́ọ̀ṣì so ni ò ní jù sí ilé ẹlẹ́sìn mi so ọ̀rọ̀ pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn kọ́ lélẹ̀ yóò tábà ti ró ní bọ̀dẹ̀ nídìí ẹ̀sìn kẹsìn yálà ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn ìbílẹ̀ káyà pariwo wọn síta kódà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gan ẹ rí pé lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ti ń pariwo àwọn tó ń so oògùn owó síta láàrin wọn pé oògùn owó sísò sí nínú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá o pé àwọn tó ń sojú bọ à ń gbàgbára kiri àlọ Tógò àlọ lẹ́tàpà àlọ Ghana lọ gbàgbára àwọn ló gbègbè gbogbo yẹn wọlé bó ṣe yẹ ká máa ṣe nìyẹn kò yẹ ká máa bu nǹkan tó dáa kálàáfíà àbálẹjọ wà nílùú fún gbogbo wa ní so ẹjọ́ mi tako ẹ̀sìn mùsùlùmí o ṣùgbọ́n tábà ti rí àwọn tó fẹ́ máa domi àlàáfíà ìlú rú tó fẹ́ sá sí abẹ́ ẹ̀sìn ó yẹ wa tó fẹ́ sá sí abẹ́ ẹ̀sìn tó fẹ́ máa domi àlàáfíà ìlú rú báwọn bàbá yìí ṣe pariwo wọn ìjà pariwo wọn síta àjọmọ̀dé ló ń sọ.